Alórí ta ìwé orúkọ mi. Nǹkan tó gbé mi dé ìbàyẹn ni pé torí mo join ẹgbẹ́ àdúrà ní Ẹsa-Oke last year mo kàn join torí pé ṣé kó tó gbé wọn jà àbí torí pé nǹkan jọ pé lọ́mọ ká force mi náà ni torí ní school àwọn olùkọ́ ní school jọ náà ni Ẹsa-Oke math kìíní là ń lọ nígbà tí mo ká wà àwọn ká tẹ̀wọ́ pé àlọ́ àgànní àtà tẹ̀lé wọn káàkiri àtàwọn ajá wa débi kan wọ́n sáré pé ká má sọ̀rọ̀ ká má sọ fẹ́ lóko pé lábẹ́ ṣe yìí nǹkan mú lẹ́nu tó àwa ọ̀rẹ́ tèmi wọ́n sáré ká wọn tẹ̀lé wọn títí ìrọ̀lẹ́ àti wá di ìrọ̀lẹ́ wọ́n sáré pé ká má sọ fẹ́ lóko pé nǹkan àṣírí abẹ́ ṣe wọ́n ní ká kúnlẹ̀ náà ni wọ́n ní ká dúdú wa wọ́n sáré fún wa nìkan ìjà lóyún kan wọ́n sáré ká má sọ fẹ́ lóko pé àṣírí ní ìmọ̀ ọ̀gá fún wa pé á dé ọ̀gá rẹ̀ bí ojú abẹ́ rẹ̀ ṣe àbújáàmù bọ́tà dí ìfi ẹ̀rẹ̀ bá jẹ́ ẹ̀rẹ̀ yẹn la máa jẹ́. Lẹ́yìn ìgbà yẹn àbá wọn rú àbá wọn lọ sí mítìn bàtà tí mo pé àdúrà ni wọn àbá wọn lọ mítìn ṣùgbọ́n ìgbà tó wá yá wá di ìjọ tí ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní sẹ́wọ̀n yẹn òun wá fẹ́ lọ ṣe ìran ẹ̀sáàmù yẹn tó wà lọ́wọ́ tèmi pé eléyìí kò ní ìran ìtẹ̀ fún ilé ló wà ìwọ́n fẹ́ lọ ṣe ìran bí kò parí wọn nìyẹn wá ní pé aláìpẹ́ pé ṣé ìkàtà lọ sọ ìyẹn wọ́n ń gbé ìmọ̀ pé nǹkan tẹ̀ fún sí ìyẹn wọ́n pé wá mọ̀ ní èyí ṣe tí wọ́n sà gbá fún níjọ́ náà wọ́n á lọ ṣe ìran mi bàbá wà nínú ìgbà bíi ètò fọ ojú lọ gbá fún mi padà wọ́n á gbọ́ pé ìṣẹ̀lẹ̀ nǹkan tó wọ́n á lọ bẹ̀rẹ̀ mọ́ nígbà kú ìwé ṣe pa bọ̀bọ́ yẹn ni àwọn ayé ló pa tó gbé àwọn ayé náà ni wọ́n bá fa iṣu náà bẹ̀rẹ̀ tó gbà àwọn kò mọ̀ nígbà gbé ayé rẹ̀ tó gbé ibi tí a ti máa ṣe mítìrì ló pa sí wọ́n sọ ká bá wọn ní ẹgbẹ́ bọ̀ tó ká wọn bá wọn lẹ́gbẹ̀ẹ́ wá ní pé àmọ́ ẹgbẹ́ bọ̀ ọjọ́ yẹn lọ bá rẹ̀ ọjọ́ tí mo fẹ́ lọ bá wọn lẹ́gbẹ̀ẹ́ bọ̀ ẹgbẹ́ mo gbọ́ pé wọ́n ti pa ọ̀bọ yẹn bí wọ́n wá dé ẹgbẹ́ ọmọ lóbi kan tó bẹ̀ tó gbogbo àwọn ọlọ́pàá ti wà ní ara yẹn èmi lọ sùn ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ní tó ń bẹ́ fún níjọ́ yẹn tó ń jẹ́ ìṣẹ̀ náà ní ìbẹ́ fún ní wà lọ sùn ọ̀rẹ́ mi kan ìgbà àjọ síbẹ̀ náà ni. Nǹkan ló fà mí lọ pé kí n lọ jọ àdúrà èmi kò ní kí n jọ nǹkan ló fà mí lọ adé kékeré wọ́n jọ lọ àpọ̀ náà ni ó ní bí ká lọ mo ní pé mi ò tẹ̀lé wọn lọ kókò gbé tẹ̀lé wọn lọ tó wà ní pé ká lọ kókò sí ọ̀tọ̀ àbá wọn ṣe lẹ́yìn ìgbà náà mi ò tẹ̀lé wọn ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn gan ṣẹlẹ̀ ilé mi wà fẹ́ kó rẹ́ mi èyí kò fi lọ ṣe ìran mú kòkò sí wàhálà mo lè sọ sílé tó àtọ́jọ́ yẹn lé mi ní ìrọ̀bì ọkọ̀ mo fi so bad ọdún náà mo ti àlọ́ àyẹ̀kọ́ ní kí n tẹ́ tí wàá gbọ́n fọ́ọ̀sì mi òkèdè lórí fọ́ọ̀sì mi. Orúkọ mi ni Ibrahim ọmọ Òkúta Ìjẹ̀ṣà. Ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ mo ní pépà ní àárọ̀ ní school Ẹsa-Oke so mo lọ ṣe pépà ti àárọ̀ ìgbà tí mo ṣe pépà tán ó ní bọ̀bọ̀ kan tó ń gbé Iléṣà Ìjẹ̀bú-Jẹ̀ṣà lèmi ń gbé so tó bá ń bọ̀ láàárọ̀ ó máa ń gbé mi dání tó bá ń lọ ní alẹ́ ó máa ń gbé mi padà ní ìrọ̀lẹ́ àbí tàbátà ti kú lọ so bó ṣe di ọjọ́ yẹn tí mo parí pépà 8:30 tá a ṣe tán bí around 12 mo wá pé ó dàbí òun náà níṣẹ́ lọ́jọ́ yẹn mo wá pè pẹ̀lú àǹfà pé táìmù ni pé ká máa lọ ó wá náà gbé mọ́tò jáde so bó ṣe náà gbé mọ́tò jáde máa ń bóyá tó bá ti dé kó wá bá mi kó pè mí so àlejò máa lọ ó wá tóbi kan bí around 2 bó ṣe wá bá mi pé wọ́n ti gbé mọ́tò dé ká máa lọ so wá lè já mi ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà inú mọ́tò tá máa wà àti ìbẹ̀ṣẹ̀ wá débi páàkì Bọ́lá Ìgè ní Ẹsa-Oke èmi tẹ̀ rò pé àwọn union yẹn ló ń jà tó rán block ọ̀nà so àṣà tán àwa gba ẹgbẹ́ kejì àwa lọ wọ́n ń gé ọ̀nà ní wọ́n ṣe ojú ọ̀nà Ẹsa-Oke yẹn tó ń gé ojú ọ̀nà bẹ̀ so táyà mọ́tò yẹn ṣáà fọ́ ní ojú ọ̀nà bẹ̀ mọ́tò yẹn tèmi wá dúró mo ṣáà ń ṣáà láti dá ọ̀kadà bí mọ́tò jòkó so a lè jọ wọ́ mọ́tò yẹn sí ẹgbẹ́ ibẹ̀ ni àwọn union dé ó sì tó bí 15 minutes kan tó dé ibẹ̀ náà mo wá wà tí mo wá òkúta náà kàn lẹ̀ gbà pé kí ni pé apààyàn a fẹ́ máa sàmá ní àpààyàn so ọ̀gá ọlọ́pàá tí mo wá rí tí mo mojú ẹ̀ bẹ́ẹ̀ mo wá sáré lọ sábà wọn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé dádì pé mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣáà ní kí n kọ́kọ́ jókòó náà mo wá jókòó ìgbà tí mo jókòó àti ibẹ̀ náà mo ṣáà rí pé ẹgbẹ́ ayé lèmi ṣe bọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn gangan mi ì mọ̀ ń pa ẹ̀ kọ́síkà nìkan tí mo mọ̀ ń pa ẹ̀ rẹ̀ mi ì níṣẹ́ ìgbé mọ́tò yẹn kó tó ṣe mí kọ́ mo ní mọ́tò ìgbà tán ṣẹ̀ wá páàkì mọ́tò yẹn padà èmi gan ṣẹ̀ṣẹ̀ wá gbé mọ́tò tèmi pé orí gbígbẹ orí tútù tẹ́wọ̀n bá kọ̀ jọ mo ṣe gbogbo wọn ní
ẹnu máa mi ì lè sọ pé ẹ mọ̀ pé ẹlòmíì wà tẹ̀gbẹ́ bóyá ẹlòmíì wà tẹ̀gbẹ́ normal wọn ilé àtẹlé báyìí wọ́n lè jọ níjà kán jọ bára wọn jà lójú ẹsẹ̀ but ẹ mọ̀ based on pé ó ti jẹ́ nǹkan kan wọ́n á fẹ́ wò pọ̀ torí èmi lórí ọ̀rọ̀ yìí even gan ọlọ́pàá Ẹsa-Oke gan mọ̀ pé mò ń gbìyànjú torí anything táwọn ẹ̀ bá ṣe mí máa ọjọ́ tá a dìídì mú kan nù wọn gan tó fẹ́ wá ṣe yàmàyàmá ní ọ̀dọ̀ wa station la gbé lọ so ọjọ́ yẹn tí mọ́tò yẹn mi ì lè mọ̀ pé mọ́tò yẹn bóyá ti lọ fi ṣe kan because èmi kọ́ mo ní iná ti kọ́kọ́ lọ fi ṣe nǹkan tẹ́lẹ̀ so òun dẹ̀ ló máa ń gbé èmi nǹkan tí ó bá tó gbé èmi dé ẹni tó ní mọ́tò ọjọ́ tí màtá yẹn ṣẹlẹ̀ a jọ wà nínú mọ́tò yẹn so bó ṣe rìn àbẹ́ òun ṣe bí èmi ní ẹ̀yà nọ́mbà wa ẹ̀ náà bí ìgbà tó wá kọ́ tọ̀ mí wọ̀ nítorí bí birthday mi wọ́n ní pé à ń lọ níbi tèmi ò ju pé èmi kọ́ ni mo ní most of iṣẹ́ jù níbi pé èmi ní kẹ́mi kan coordinate bí nǹkan ṣe máa ṣe so no èmi ò wulẹ̀ mi ì fi bẹ́ẹ̀ ní àdá pàtàkì mi ì ní iṣẹ́ stress ẹgbẹ́ ò rí báyẹn kò ń ṣe bóyá ń pààyàn rí wọ́n máa ń lo intelligent yẹn náà gbà mí so kò mí pé bóyá ti pààyàn ọmọ feel bad because mo mọ̀ pé ọ̀rẹ́ lọ sọ pé bí gbogbo ẹ ṣe máa rí náà nìyẹn torí nǹkan ìṣẹ̀lẹ̀ tó dìdì ìṣẹ̀lẹ̀ ká ní nǹkan tí mo wà rí ẹ̀ wọn ò ní ṣe. Orúkọ mi ni Ìjọ́rìtú, ọmọ bíbí ìlú Ẹsa-Oke, a kì í ṣe student indigenous wa ń tiwa. So ẹgbẹ́ àlùrà wọ́n tàn mí wọ ẹgbẹ́ àlùrà mi kì í ṣe pé bí a mọ ní interest nínú ẹ̀ láti sọ pé bí a kì í ṣe wọ́n tàn mí wọ ni tí wọ́n bá dé ti tàn mí wọ báyìí kì í sí èèyàn ò ní time láti sọ pé bí a òun sọ pé òun fi ilẹ̀ ẹni tó tàn mí wọ ó jẹ́ gẹ́gẹ́ bí student ó ti parí ó ti lọ nínú Oscotech Ẹsa kò padà wá láti ìgbà yẹn ó ti parí ó ti lọ finally mi ì bá wọn ṣiṣẹ́ kankan mo máa ń sá fún wọn ni láti ìgbà yẹn wọ́n tàn mí náà ní pé wọn kì í jà pé fine boy ni wọ́n máa ń ṣe pé wọn kì í jà pé jẹ́jẹ́ tiwọn ni wọ́n máa ń lò èmi náà dẹ̀ máa ń rí tòótọ́ náà pé ìgbà tí wọ́n wá bá mi sọ̀rọ̀ ni wọ́n wá ní ká wá lọ sí ibì kan ká wá lọ ṣe fàájì so ibi fàájì yẹn ni wọ́n ti ṣe fún mi wọ́n ní wọ́n jà pẹ̀lú àwọn àti ọmọ Ayé jà àwọn student Ayé wọ́n ní wọ́n jà so ibi tí èmi ti wà ń gbòòrò torí wọ́n ń sọdún eégún wa lọ́wọ́ l'Ẹsa-Oke ìgboro lèmi wà tí mò ń wo eégún jẹ́jẹ́ mi so ibẹ̀ ni mo ti wá gbọ́ pé wọ́n ní wọ́n ti pa ọmọ àlùrà kan sí ẹgibọ èmi ò dé kì í rò pẹ̀lú wọn torí mi máa ń sá fún wọn nígbà tí mo ti mọ̀ pé kì í ṣe bí wọ́n ṣe sọ̀rọ̀ wọn ni mo ti bá wọn inú yàrá ọ̀dọ̀ mi gangan ni wọ́n ti wá mi ìrẹ́ni tó tọ́ka mi fún wọn báwọn lọ operation kankan. Orúkọ mi ni Ayọbami 26 years furniture ni mo máa ń ṣe last year wọ́n máa ń gbéṣẹ́ fún mi wọ́n máa ń pọ̀ ṣọ́ọ̀bù mi ṣùgbọ́n iṣẹ́ tó máa gbéṣẹ́ fún mi inú mi máa dùn torí wọ́n máa ń fún mi lówó gidi wọ́n dẹ̀ máa ń pọ̀ tó máa ń ṣe lọ́wọ́ mi ọ̀sán ọjọ́ yẹn mo wá lọ gbé bẹ́ẹ̀dì àti wọ́dúròpù fún kan ní ilé nu wá gbé fún ilé ó wá ní àwọn ọ̀rẹ́ wọn sì fẹ́ ṣe tán bá ti dé láti ibi tán lọ ọmọ ní kò sí wàhálà ó wá di alẹ́ ọjọ́ yẹn pé mi pé kí wọ́n bá wọn padà ní hostel kan ti dé o ìgbà tí mo wá ti rí wọ́n ṣe dé tí mo ti rí ìbọn lọ́wọ́ wọn ẹ̀rù ti ń bà mí wọ́n dẹ̀ pọ̀ mi ò lè pariwo wọ́n wá ní kí n kúnlẹ̀ mo kúnlẹ̀ wọ́n da ọtí kan sí mi lórí wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní ṣé màá ṣe àbí mi ò ní ṣe mo ní kò wù mí láti ṣe wọ́n ní dandan màá ṣe pé àwọn máa pa mí mo wá ní màá ṣe ìgbà tí mo wá ṣe tán tó wá di ọjọ́ kejì wọ́n wá ẹni tó fẹ́ gbéṣẹ́ fún mi wọn ó tún gbéṣẹ́ yẹn fún mi ó wá di pé wọ́n á fún mi iṣẹ́ dáadáa mi ò wá lọ́pṣọ̀n láti sọ pé mi ò ṣe mọ́ ṣùgbọ́n nígbà tí mo ti rí pé wọ́n máa ń fa wàhálà ń jà wọ́n sọ pé àwọn Ayé àti àlùrà ń jà èmi dẹ̀rẹ́ kùkù sẹ́ni tí ò dá yẹn mọ̀ mi ò ní wulẹ̀ lọ ọ̀dọ̀ wọn tó bá náà fẹ́ gbéṣẹ́ fún mi gan màá ní mo wà ní Iléṣà mo wà ní báyìí mo ń ṣiṣẹ́ ń bẹ̀ pé mi ò ráàyè ṣùgbọ́n nígbà tó wá di ọjọ́ tí ìjà yẹn máa ṣẹlẹ̀ mo wà ní Aliko ọdún ní bíbá ẹ̀ mo ń ra màtíríàsì lọ́wọ́ fóònù mi wá ti kú mo wá cháàjì sínú mọ́tò mo ti rajà tí màá rà tó charge sí mọ́tò mo ṣe ń dé Ẹsa-Oke tí mò ń tan fóònù mi
pé kí n wá lọ sí ibi tí wọ́n ti ń wo eégún lọ́jà o. Mo wá rí pé wọ́n ti post RIP èèyàn kan. Mi ò tún tì mọ ẹni tán post RIP ẹ̀. Mo ti dọ́dọ̀ ẹni yẹn wọlé sínú mọ́tò mi. Ó wá ń sọ̀rọ̀ fún mi pé ń pa ọmọ àlùrà kan. Ẹ̀rù wá bà mí. Wọ́n pa ọmọ àlùrà. Ókè jẹ́ ká máa lọ sí ilé. Mo wá lọ gbé mọ́tò mi fún ẹni tí mo gba mọ́tò lọ́wọ́ ẹ̀, mo wá lọ gbé mọ́tò yẹn fún. Mo wá ń bá tèmi lọ sílé. Òru ọjọ́ yẹn ni mo kàn ṣàdédé rí tí wọ́n mú ẹni yìí, wọ́n dẹ̀ wá mú mi. Mi ò bá wọn pààyàn rí. Wọ́n fi iṣẹ́ tán gbé fún mi, iṣẹ́ owó tí mò ń bá wọn ṣe nìkan ni mo fi súnmọ́ wọn. Orúkọ tèmi ni Mojeed Ọlárẹ̀wájú, 29 years, bíríkìlà, ajímánṣìn. Èmi àti ẹni ní Òṣogbo. Èmi bẹ̀rẹ̀ nínú ọdún yìí. Ìgbà tí mo ti prison dé, lẹ́yìn pé kò sí nǹkan kan mọ́, tí ò sí ẹbí, torí ìyá ti kú, bàbá ti kú. Àwọn tí mo dẹ̀ ń bá ṣiṣẹ́ nígbà yẹn tó rí ọ̀rọ̀ prison yẹn fi ṣẹlẹ̀, àwọn yẹn ò fẹ́ gbéṣẹ́ fún ẹni tó bá ti lọ sẹ́wọ̀n mọ́. Ẹnu iṣẹ́ tí mò ń ṣe nígbà yẹn bíríkìlà, ọ̀gá tí mò ń bá ṣiṣẹ́ nígbà yẹn, ó kó cement, náà fi kó àwa náà nígbà yẹn. Mo gbé adé prison gbà, a kì í gbà. Tí wọ́n bá ti gbé kalẹ̀ la máa fi key sí. Tí wọ́n bá gbé sẹ́nu gate, a máa fi key sí, a dẹ̀ máa gbé. Bí ó bá ṣe sí ni, ìmí a máa ń tà ní 100,000. Mi ò kí ń fagbó. Mo máa ń mu ọtí.